kí wọ́n kí mo kí ẹjọ́ bàbá mo kí bẹ́ẹ̀ Kádìrí tó ṣe pé lẹ́yìn Ànábì Muhammad ẹ̀yọ̀ mú rẹ̀ jìrì akẹ́gbọ́ ọkọ̀ níwájú Ànábì wọ́n ń jagun fún ni gbogbo sábẹ́ náà kó gba àdìsí wa àti ń jagun ọ̀ráyè pàdísì lẹ̀. àkàṣe ń bẹ owó ni wọ́n ń ná lẹ́yìn Ànábì Muhammad gbogbo bá dé àtọ́lágbó máa fọ́n fún alágbára kò kú nǹkan ogun kò kú oúnjẹ tí wọ́n jẹ lójú ogun àkàwá dúró fún Ànábì ṣe é tó bẹ́ẹ̀ bá lágbára kò sí lè wíìkì ẹ̀ òsì yóò wá rọ kalẹ̀ wá ní kò jẹ́jẹ́ òsì ló ta ẹ ń wo bá ní bá tó bá yẹ lówó díẹ̀ lọ́wọ́ ẹ ń mọ̀ pé nǹkan ni alágbára ń bẹ ẹjọ́ náà lọ kó o tó jájà nígbà tó wó o tí kù nígbà tí ẹ ti rà débi sẹ́dẹ̀ tí ẹ bẹ́ẹ̀ jẹ́ tí ẹ yó wọn lágbára bíi kìnìún dúró wù tí a nù. kálukọ́ máa lé rí pé nǹkan lò tọ́lọ̀ bá ti lè yọ owó kò láyé rẹ̀ ọ́ tòkó jẹ́ ni. ìwọ náà lóbìnrin tó fàìn ọ lówó lọ ará àdúgbò ni ó bímọ fún tẹ. bọ́ọ̀ ní láárí gbogbo ọmọ tó ń kó wọn fẹ́ẹ́ dàgbà tí wọ́n mọ ẹni lóbi ẹ̀. ọ lówó lọ obìnrin ń kúnlẹ̀ kí ọ wá àsìlódò náà ìwọ kó fẹ́ràn délẹ̀ o. gbàgbé ẹ̀ bọ́ọ̀ bá ń ní láárí dáadáa tíyàwó rẹ bá ń sè ọ má bàjá máa ṣe nǹkan fóbi rẹ ni kó wàá pè wọlé sí tí ò fẹ́ bàjẹ́. sọ́ọ̀bà tí a jẹ́ oníjà náà ọdún kan náà. máa wulẹ̀ bó sọ̀rọ̀ òbí rẹ ni ọba sọ̀rọ̀ láńgbèjì tó wọ́n fi bá sọ̀rọ̀. ìyá rẹ ló wú ọmú tó ń mú tó ọba ìtọ́kọ rẹ nínú wọn sì gbé. eyín mẹ́ka mi tó ń wù bàbá rẹ kó rán mi. ọkọ rẹ tó ń rí sínú ṣe kíni. ọjẹ́ lọ lára rẹ ni. sáwọn ọ̀rẹ́ àlẹ́bí ti dé nìyí. nínú Kádìrí mo fẹ́ sọ àwọn gbé àwọn kalẹ̀ pé ẹ máa bá mi ná owó mi lánàá rí ìdòmí ń kún jẹjẹ ẹnuwọlá aṣojú rẹ. ṣẹṣẹ wù lẹ́fẹ́ pé iye tábà náà lórí èmi gbé àfáà báyìí mo ṣèyí báyìí mọ́ṣáláṣí báyìí mo parí ẹ̀ kí náà tó ń wá ká ọtí lówó lọ ọtí wá dààmú ọ̀sùn àwọn àfáàní. èèyàn fẹ́ pè mí nísìn ó fẹ́ pè yẹn tó dùn kò wá rí yẹn kò sáàtì pè mí fọ́ra mi ní kù ọ̀wá. àwọn kò ṣe rí fún lélẹ̀ sáàyè ìjókòó bẹ́ẹ̀ wọ́n pè mí wò tí ì bá ní mo lọ. ṣùgbọ́n mi lẹ pè sáà lẹ pè ní kí ni ẹ wá débì. gbogbo ẹ̀yin lówó tẹ̀ bá ti ní sára àwọn àfáà ọlọ́run kẹ́yìn ni kò gẹ̀ẹ́. wọn ò tí ì kọ́ ọkọ yín sára àpáta orí omi ló wà yóò mọ parẹ́ tẹ̀lé yín. owó wò lẹ́ni owó téèyàn lé ní lójú ẹsẹ̀ àlùbáríkà ipò tá a dé yìí ló sọ̀rọ̀ ó dé. dọ́là fún ọ̀sẹ̀ tó lọ ní ìsìn àti di house of rep nílẹ̀ àti di house of assembly àárọ̀ wọn sunkún alẹ́ wọn rẹ́rìn èyí lè sórí ilé kíákíá àáfàá ló sọ̀rọ̀ ó dà tó o bá ké tọ́lọ́hùn bá pè ọ́ ọ̀dẹ́ dà bá. sáré bẹ̀rẹ̀ wá sí. وعلى الرسل عارفين أيضا بهاء ẹjọ́. وعليهم bàbá wa àmọ́sáì ìdúró mi ìdúró èèyàn méjì ni bàbá ìmáàmù Ìlọrin ní ẹran mi wá. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ẹwí kẹta. جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. bẹ́ẹ̀ bá bá kújú bá bàbá wa nínú ọ̀rìn tí lórí ọba dùn kó wáyé wá sórí rẹ̀. Allah. bẹ́ẹ̀ ni àràbá tẹ̀ ni wọ́n ṣe káyìn bàbá wọn kí kújú bá lọ́wọ́ láràbá gbogbo yẹn sì tú wa
pé ta ní kí ó ṣe màláìkà ni. تالله لو قنع البشير بمرجتي لوهبتها ورأيت ذاك يسيرا. bàbá wa ní wọlé mi sábà tíráàbù nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀. bàbá ní bẹ́ẹ̀ ni èmi ní àmàṣá lèmi náà. bàbá ìmọ̀ mọ̀ lórí ní sọ báwọn. bẹ́ẹ̀ yorùbá sì fẹ́ tẹ́ ọ̀ ní kọlu wọn. láyé lọ́wọ́ ti tẹ́jọ́ mi lọ́bọ́ náà torí mi ti ń kùn ó kọjá rẹ̀ bàbá mi lẹ́rìí. bàbá mi mẹ́tọ̀ mi. تالله لو قنع àmàṣá ọwọ́ ní bàbá wọ̀ níbi pé bàbá ní tọ́ bá lè ṣe fún mi ní ọ̀ṣẹ́ fún. mo ní ó dàdé. تالله ájìbọ̀rẹ́ lè máa jẹ́rìí. nígbà tí wọ́n wá bá Khalifa àmàṣá yìí tá a bá tiẹ̀ yọ tàgbàlagbà kú ò wọ́n tún wá kún lé léyìn. ẹlòmíì má yẹ̀rí tí ń ṣe bí wèrè. bẹ́ẹ̀ ni tí wọ́n fọ lọ́rọ́ lábàáyé jẹ́ èèyàn ni ẹ́. àwa ní ìmọ̀ tó bá rí bẹ́ẹ̀ a yóò sanwó pílẹ̀nì yín pílẹ̀nì mo gùn délẹ̀ yìí tí wọ́n kàn pé àtọ́ ni mo bọ̀ láago márùn-ún àbọ̀ ó lẹ́ dé ó ní mo ti kú. تالله لو قنع البشير بمرجتي ẹ̀mí lómi wà. لوهبتها ورأيت ذاك يسيرا. ẹlẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ tẹ̀lé mi dáadáa báyìí bá ní ipò kan ló ń wà tó wá ní àṣà àwọn ìjọ yẹ pé ìlú làwọn ń darí chief imam of Ọ̀fàland. bàbá àná kí n lọ́rùn mi ò mà tí bá ti dọ́fà àwọn ti tẹ̀lé darí ẹ̀ tó ju ọ̀nà rẹ̀. kì í sáfẹ́yìn mẹ́ta ló wà lọ́fà tí n kírun fún. تالله bàbá sẹ̀yẹ. لو قنع البشير بمرجتي sọmọdáni. لوهبتها ẹkú àmọ́lé lọ. ورأيت ذاك يسيرا. ṣé o ṣe yẹn lọ. لوهبتها ورأيت ذاك يسيرا. ẹgbẹ́ gbọ́dọ̀ àwọn èèyàn gidi àwọn èèyàn ńlá ló tẹ̀ ní sẹ́ àga mi náà bí ẹyọ kan mú kọ́kù kan. جاء البشير àwọn tó tẹ̀lé àtà àpọ́nlé púpọ̀ ni. مبشرا بقدومه ẹ̀yin yóò pẹ̀lú ẹ̀dùnkú ẹ̀dá kan. وملئت من قول البشير سرورا. àlífà wa àmọ̀sá. رب ẹni ọ̀dọ́ wọn náà hayatahu. دام الله حياته. ẹjí kí wọ́n máa gbọ́ mi. àpọ́nlé wa pọ̀ délé mu. àpọ́nlé pọ̀. àpẹẹrẹ ipò wọ́n tún wá ra tíkẹ́ẹ̀tì tẹ́ máa wọ̀ gan wọ́n tún wá mú wá sọ́fà fúnra wọn. ara mi wá ń gbọ̀n. èèyàn wo mi ẹlòmíràn kàn fi nọ́mbà ránṣẹ́ ni a sì pẹ́lẹ́ gbọ́dọ̀ sí ní ó gbọ́n ọmọ ló ṣe ń tiẹ̀. tí ẹ bá ń wẹ́ni tó gbọ́n tán kò ní lọ́rẹ̀ tí ó fi kú. mẹ́ńtọ̀ lábẹ́ àhábìlá àìbì bákìyẹ̀bì àhà. ẹ ti máa ń wọ́n ọmọ ìyá tí ò lálẹ́ egún kò ní lọ́mọ ìyá tí ò fi kú. àwọn mánéjì ayé lọ ní nìkan lè dá tán. èèyàn ní bàbá wọn lọ́fà tí mo jẹ máàmù lásìkò wọn lálẹ́ pẹ̀lú. ọ̀la ni wọ́n pé ọdún mẹ́wàá ọdún mẹ́sàn-án gẹ́gẹ́ ní gbọ́dọ̀ jáde nírú yẹn gbogbo ọ̀fọ̀ ti káyọ̀ òkè òní ó ṣàdúrà bó ló wà ọlọ́fà tó lóògùn fi yẹn joyè láàárọ̀ ó di méjì lára àwọn tí mo fi joyè lọ́fà tó jẹ́ àfa tí ń tẹ̀lé mi ló tún sọ dọ́bẹ̀ àlẹ́ mi odi mẹ́ta ìyàwó mi ó tún joyè ẹ dákun tí bá tiẹ̀ pé wàrà ayé ṣe ní pé wọ́n ẹni tí ń sì rí sí mi níkùn. obìnrin gidi alálùbáríkà gbogbo ọ̀rọ̀ tẹ̀lé lójú ago tí ó ti gba ẹ̀yẹ gbogbo ẹni mo dà á lẹ̀ láti wá dá wọn lò. kì í ṣe pé wọn máa ń kájú ìgbà ní ń kájú lára mi àti ntọ́lọ́ ń dìrù mi
ntọ́nà mi ò ṣe ẹlòmí ò ṣubú láàrin ọjà ayé ò ní gbọ́ ẹlòmí ò sì pọ̀ sẹ́yìn yàrá gbogbo ayé ní òmò kì í àbí kí yóò pàfẹ́ tẹ̀ kó mọ́ tẹ̀ ta kó mọ́ bàjẹ́ nù lé ẹ máa sí táìmù mi máa pé ìrú lóru ẹlòmí bá lọ rìn àjọṣe kan òní béèrè ẹ̀sìn ní ìdààmú ara lé tẹ́lẹ̀ náà ni. Bashiru bí mo jẹ ti. ẹgbẹ́ tó bá lóbi òní sọ̀fẹ̀ lára ẹjẹ wá sí wá sí ìṣẹ́jú mẹ́wàá mo mọ̀ lẹ́yìn kí bàbá Sàláàtì. kálukú ń sa mùíbà dúró àwọn ọ̀gá wa ní Kánò kálukú ń sa mùíbà àwọn gan ní ìfẹ́ Ọlọ́run bíi túláàsì fún ẹ tẹ̀lé mi tọ́gbọ́gbọ́ fúnra Ọlọ́run ló ní túláàsì ní kí n fẹ́ràn wọn tí bá ti wí yìí táwa ni mùmínì kéèyàn dá mi kò kú sóòrù kò sọ́sàn àbọ̀rù mi ọ̀sán bẹ́ẹ̀ ni ẹnìkan ló fẹ́ yọ ọ̀tún kò dára òsì ọ̀ fara rẹ̀ yaba àtọ̀tọ̀ àtúntò wọn ṣe bàbá. Dúró ìbéèrè nígbà tá a yàgbẹ́ tá a tábà tá a láti mọ́ èyí tó kún fún wa kọ́ abẹ́rẹ́ wo lè parí tẹ́ ẹ̀ pọ̀ fún tẹ́ ẹ̀ dàgbẹ́. Dá wọn lórí àtàn ẹ̀gbin ni à ń ṣe ń jẹ̀bẹ́ pẹ̀lú rẹ̀. nǹkan di àwa tá a dúró yìí má fi rìpítà sí lákòókò lọ́nà. nǹkan di àwa tá a dúró yìí ẹni kí ni jẹ̀mọ́ omi lọ́gbọ́lọ́gbọ́ àbí tẹ́yìn bá tó bá jáde kí lẹ́yìn ó lọ ṣe. dá mi lò ẹ̀gbin náà bẹ́ẹ̀ mi kọ́ àwa nígbà tó wá di àkíwá ni a máa bá àmà tá a bá kú tán kí wọ́n tún ṣe ẹ̀gbin mímọ́ ẹ̀gbin ìyẹn kọ́ ni mo fẹ́ sọ. èèyàn mẹ́jọ lọ́lọ́run ló ń fẹ́ràn. mẹ́jọ ni èyí. ìgbà tí kà á náà. A'udhu billahi minash shaitanir rajim bismillah. ọkọ̀ sọ lẹ́kùn mọ́ ni ayé àyẹ̀ ló jẹ́ ìmọ̀ tí mo fẹ́ sọ. Al-Muhsinun. ọ̀tẹ́ bùnmi ń kẹsẹ́. Bismillahi rahmanir rahim. ọ̀tẹ́ wọ̀ sí tari mi tari mi tari. Inna Allah yuhibbul muhsinina. Inna Allah yuhibbul muhsinin. ẹ̀yin ọ̀rọ̀ ní náà sáwọn àwọn ìbọn ọlọ́run ẹni kóbìnrin ó jòkó last warning. ẹ má tó ìkàkà má lásìkò yìí. mo fa ànábì bẹ̀ ṣe lẹ́yìn ànábì n tí n fi bẹ̀ ọ̀nẹ́ láìpẹ́ ṣe ní tẹ̀lé tí ń pè nǹkan ọpọlọmọ ò ní sẹ́tù ẹ̀kẹ́jẹ́ ń bá àyà ìdébì kan ẹlòmíì ò ní tó bá ṣe tẹ́ ń pè ló fẹ́ mọ̀. ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n máa ń ṣe dáadáa ẹni náà kálukú wa ń lo ayé lónìí dáadáa ẹni kí ni jẹ́ dáadáa dáwì lóhùn bọ́ọ̀ ti fẹ́ kó yí ọkọ̀ fẹ́ kó yí ẹlòmíì wọ́n wá dórí awọ ọlọ́jọ́ ọmọ mi ó yàn ọ̀ràn tí ọmọ ìyáálé ọmọ ìyàwó yóò ṣẹ́rù ẹ̀ lókù ọlọ́run tí ó dáa fún ọmọ ọkọ wa ni ọmọ sọ ṣèbẹ́ wa bá wa bímọ ní gbé wa kálukú wa bá wa bímọ ní ẹ̀jẹ̀ ọkọ yín ló fọ́n ká ebi ń tiẹ̀ tó ọ ní kó jọ̀gá kàn yókù ọmọ ṣẹ́rù ẹ̀ títí ẹnìkan bá yàn ìbànújẹ́ yókù ni ó pọ̀pọ̀ rẹ̀. wọn ò dá mi ló mọ̀. kéèyàn ó lè máa ṣe dáadáa náà. Inna Allah yuhibbul muhsinina. ẹ jọ sọ mi lè jòkó díẹ̀. Fa inna Allah yuhibbul muttaqin. ẹlẹ́ẹ̀kejì alimutakun. àti ọ̀páyà ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n.
olùkọ́ yẹn lọ́ọ́ dàmọ́ lónìí. Àwọn dà. Àáfàá ní fún àáfàá ìgbàlẹ̀ ní sálíbù. Máa lọ ká yóò mọ̀ ọmọ. Òun ò lè tún ayé ṣe àwọn ọ̀dẹ̀dẹ̀ ayé rú. Tí o bá bí sí olówó tí òun rán ní Mákà ló sì ní kí gbogbo nǹkan ló máa bàjẹ́. Àwọn àáfàá nù aká ó dìbò kù ní kò sí tí ò lè wó lulẹ̀ káì tí o bá sọ ní lọ sọ. Àwọn ọ̀dọ́ àlẹ́ mi ti lọ lé ni. Khalifa Amasa kápẹ́ ní bàbá yín ò bẹ̀rù Ọlọ́run níbo láti bóde. Gbogbo àwọn àbúrò yín ẹ̀gbọ́n yín mo rí jẹ́ jáde tí ẹ jọ yín tí o bóyá jọra yín tí mo túbọ̀ sí pé bẹ́ẹ̀ bá jẹ́ ẹni rẹ àlùbáríkà pọ̀ nù tó bá bí. Allahu akbar. Àwọn náà tí wọ́n ń náwó inú wọn dùn síbẹ̀ ti jẹ́ bàbá yín ò da ti irú kó tó lọ. Gbádé àwọn jọ ku ilẹ̀ rẹ̀ nílé mélòó ló kọ́ ọbẹ̀. Òní tí bàbá yín ń rà ní. Gbẹ́jẹ́ mi ó sá pamọ́ sára ọmọ ẹ̀yin àfa ẹ̀ ta tẹ́ ẹ ní tested okay lọ́wọ́ ẹ má retí irú ọmọ báyìí. Gbogbo iye ayé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ bá dàrú ọmọ yín nìkan ló kù. Síkó. Tọ́lá yẹn àfa ẹ̀wà tí ò dáa fún imá lónìí mọ́tà ìlànà ìwọ̀n aká tẹ́ fi kó yẹn lẹ́sẹ̀ tẹ́ fi káná kò. Àrọ́mọdọ́mọ mọ́lẹ̀ lọ́sùn kàbáwọ̀ ni wọ́n jọ kó o. Dọ̀túr àrọ́mọdọ́mọ mọ́lẹ̀ bàbá àgbà lórí sọ́kọ̀ ọ̀rí bẹ́lẹ̀ dọ́kítọ̀ làwọn wọ́n tún bí dọ́kítọ̀ ọ̀dà àfáàmì ẹ̀ nírí àfáàmì mọ́ta yé ìparẹ́ torí òun tó ṣáájú ó ti ayé aláyé mọ́lẹ̀ ọmọ rẹ̀ ò lè hàn. Bàbá yín ní tẹ́sẹ̀ lókè lọ́wọ́ jọ́nà náà wọ́n sá pamọ́. Kọ́ni bá rí ayé ṣe. Gbé kalẹ̀ àsìkò rẹ̀ kalẹ̀. Àwọn yóò máa wo yányàyà tó. Fa inna Allah. Ó ti dọpọlọ mi láwọn bá. Yuhibbul muttaqin. Olùwàjò máa lẹ́bi òní sọ̀fò. Ó ti dá báyìí náà bàbá ẹ̀ wọ́n lé ní gbé lábẹ́. Ẹ̀jẹ̀ bá kún bẹ́ẹ̀. Ẹ̀kú ń bẹ́ẹ̀ àtibẹ́ lẹ́ fẹ́ràn wa ní ẹjẹ́ ni wọ́n ká ẹ̀kẹ́. Fa inna Allah yuhibbul muttaqin. Mọ́ ẹ̀ tẹ́ dúró yìí mo ti lu ara kọjá ẹ̀rẹ́dẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí tí máa ní ẹ̀sìn kan ṣe nítorí Ọlọ́run ẹtú bá wà mí lọ́dún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo tún mẹ́rin bí mo ṣe wà àwọn rẹ̀ kì í ṣe ní ayé mi ń dá sí ni àmọ́ wàhálà ń pọ̀ sí i ọba ní ẹ̀sìn kan ṣe lójú ẹsẹ̀ yìí lálàáfíà jù á lọ kí lè fara ṣe. Fa inna Allah. Òye tó padà lọ́rọ́ ẹjẹ́ ìsinmi díẹ̀ sẹ́gbọ́. Yuhibbul muttaqin. Ọlọ́run fẹ́ràn àwọn ẹni tí ẹ bá ń páyà o. Ẹni tí wọ́n ń bí ẹ lọ páyà Ọlọ́run. Ẹ̀yin obìnrin ẹ páyà Ọlọ́run. Ṣẹ́gbọ́ ẹni lára kí ni? Lára àwọn ọkọ yín ẹgbà bọ́lọ̀ ń bá ṣe dá wọn. Kọ́mọ yín ó lè yàn tẹ́ ẹ bá ti gbẹ̀san lára ọkọ kò lè sí ayé ọmọ mọ́. Ẹjọ́ kọ yín ó yàn yín jẹ. Kọ́mọ yín lè bá aráyé yàn jẹ. Obìnrin tó bá ti mọ ráìtì ẹ̀ ọmọ rẹ̀ ò ní rí ayé sí. Mo lè gbé ẹnu dákẹ́ fún ọ kí ló fẹ́ ṣe. Bú mi kí n bú ọ padà, ayé ò bú ọmọ rẹ tí ì kú. Ẹjẹ́ kan yóò bú yín lèbi kọ́ ọmọ yóò ti yàn ni. Obìnrin lè láwọn òde kúnlẹ̀ kó fọ́kọ. Má bínú lórí ìnáwó. Ẹni tí ń fẹ́ yìn rẹ kanlẹ̀ kí ló kùn rẹ jẹ́. Lọ́jọ́kó inú owó gẹ́lẹ́jẹ̀ káàrà kọ́jọ́kó. Àwọn ọ̀rẹ́ àlébì ti lọ lẹ́nu. Mẹ́jọ péré ni Ọlọ́run ni mo fẹ́ràn tí bá ń páyà ni. Ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ páyà Ọlọ́run ẹni lọ́nà wo. Ẹnìkan ni ó dé èèyàn gidi ládùúgbò ẹ̀yin kan sì lẹ́ lọ pa. Ìdùnnú mọ̀lẹ́bí kan ẹ sì sọ dìbànújẹ́. Ẹ kọjú síbí. Àlébẹ̀ ń bẹ láàní sọ kò sádùúgbò tí ò láwọn ọmọ ọbú tí ń ba bẹ́ẹ̀ jẹ́ ṣùgbọ́n bí jẹ́ ní kọ́ lọ sọ nílé ẹkún mélòó lẹ́nu bí nìrẹ̀ rẹ̀ èmi ò máa sílé ẹ̀kọ́ ìnáwó pé wọ́n fẹ́ dàgbòrú ní ilé tí màmá rẹ̀ orí búlọ́ọ̀kù kì í tó lọ́bọ́lọ́
ìwọ ọmọ kan wà já ojú agbo ọwà skátà dùnú wọn sọ ọ lórí burúkú tó bá ń bẹ lójú agbo ń bì lọ yí padà ọjọ́ alẹ́ rẹ ti gọdì ọ. Allah. kí ló ń ṣe yín báyìí. àwọn ọ̀rẹ́ rẹ ti lọ lẹ́ni. rírì o tún ṣẹlẹ̀ ní sọ gbogbo ilẹ̀ david ẹ̀sìn àwọn ọmọ ogun tó ti pààyàn lónìí. àmọ́ iye ọmọ tó ti pààyàn lẹ́kún lónìí. sọ́rí àárọ̀ ni wọ́n èlì ẹ àgbá kan òfu ọmọ tó bá dọjọ́ alẹ́ tọ̀ níbi tó lọ mọ́ ọ́ sì ẹ̀sìn rẹ̀ tọ́lọ̀ bá ní ọ́ dàgbà ọkàn tó pa ọ́ padà. kìlódé ẹ mẹ́sàn án mẹ́sàn án rẹ̀ rẹ̀ bẹ̀ yẹn ẹ mẹ́fà rẹ̀ rìn mò ń sọ ọ̀rọ̀ gidi kẹ́yìn máa sílé kọ́mọ kan sì tẹ̀ ẹ́ agbóoru gbogbo yóò sì túká pé lágbájá ni bẹ́ẹ̀ ló bá bọ̀ ọ́ láàárọ̀ ọ̀rì tó bọ̀ ọ́ lẹ́rù lọ́jọ́ alẹ́. ìbẹ̀rù Ọlọ́run ni ò sí sódì méjì ọ̀yà. Inna Allah yuhibbul muqsitina. Al-muqsitun ẹlẹ́ẹ̀kẹta nu àwọn tí a máa ṣe déédéé tí a ń ṣe dọ́gbandọ́gba. èyí àfáwọn àmì wọn fún ọmọkà mẹ́rin ọ̀fun ìyàwó rẹ̀ lọ́kàn ọ̀tá mẹ́ta sájálẹ́sì rẹ̀ ti lọ ṣé ń dọ́gbandọ́gba ni ẹ̀yin tẹ̀ ń ta ẹran ọdún ẹran tí ń kó jọ kì í ṣe kẹ́lẹ́ dáa jẹ́ kẹ́lẹ́ fún àtúwà lábẹ́ yín ni ẹ̀yin sọ lórí rẹ̀. wọn náà gbọ́nù. Inna Allah yuhibbul muqsitin. báwo ti ń ṣe wá àṣìṣe ń pariwo mi tí ò bá ti hàn lára àwọn tó dúró irọ́ ní pa. wọ́n gbọ́dọ̀ ṣe é rí ṣe é wò. bẹ́ẹ̀ lẹ́yìn àfa àtẹwà níbí ẹ̀yin wá ń dúró de pọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ jẹ oore rẹ̀ fẹ́ bàtọ̀ ọmọ kí ń jẹ́ orí wọn níjọ́ ọmọ yín ó yàn. oúnjẹ ọmọ kéwòn yóò jẹ kó tó kọ ọmọ téèyàn bí jẹ́ ọmọ kéwòn yàn náà kó máa dájọ́ gbogbo ọmọ kéwòn ni òyàn tó ọba kú bo lọ́mọ rẹ̀ ó ti rọ́lá jẹ. ọ̀ ló bàtà kú bọ́mọ kéwòn tí wọ́n àṣìbá ya kó yà kí ni wọ́n fi á ṣe. ọ̀ dáṣọ fún ọmọ kéwòn ọ̀ fún ọmọ bàtà gbìnìyà bá dé kò sí ètò lè ṣe ẹran kan fún ìyàwó àtọmọ àwọn apèsílẹ̀ rẹ bí olórí àjẹ́ òun ní kọ́ ọmọ kí wọ́n wá jẹun nílé rẹ̀ ṣẹ̀bẹ́ níyàwó àtọmọ nílé tiẹ̀ náà ó fún ọ náírà tiẹ̀ tó ìbàjẹ́ lórí rẹ̀. ọmú ọlọ́ọ̀dẹ wọn fún ilá ipò pọ̀ tí ń dín lọ ń bọ bíbọ̀ ọ lè jálẹ̀ lọ́wọ́ kan náà sẹ́nu jọkọjọkọ. bàbá Sàláàtì nígbà tí a máa ní kọ́ ọmọ kí ó já mọ́lámọ́lá ó ti kúrò láyé ẹ gírèdì wọn ọmọ kí ó ti bá rẹ́ni tọ́ ìyẹn tọ́ ẹ jèrè ẹ ṣe dọ́gbandọ́gba ẹ̀yìn àfáà níbẹ̀ ẹ ṣubú ẹ lọ múra tí mo nídìí ẹ lọ ti gbogbo ẹ lọ tinú àwẹ̀ ẹ wà á rọmọ kí ó mú lọ àwọn aróyìn mákàgbó wọn wá ya lọ́nà pé àwọn ò má wà lọ. wọ́n ròyìn mọ́kà ọmọ tí òrìlẹ̀ dá sí gbígbà tí mi náà dé mọ́tà nígbà kó nu ti halẹ̀ díẹ̀ ọ̀rí àmú lọ ńgbẹ́ tó a bá sọnù lọ́nà ní òwà ọ̀. ta ló ṣùgbọ́n àrẹ tó lè bẹ̀rẹ̀ gbẹ́ lójijì ta ló mú lọ tí ó pè ọ́ lọ́mọ pa àfà nígbà tí ẹ sanwó plane mi mo yarí fún ọ ní mo ní ẹ tún sanwó ẹ tó tẹ̀lé mi sọ́mi ní màá bọ̀rù ní airport ọlọ́mọdé oṣù àgbákò. ọmọ tẹ́mi náà mú lẹ́yìn òun náà fẹ́ kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ìyá kiri lẹ́mẹ̀ wá ilé plane náà wà yí o. ẹ̀mọ́ sọ ti rí mi láti rí ọdún ẹgbẹ́ ń gbé ládọ̀. ṣé ọmọ bá ní ìsìn atẹ́gùn èmi náà fẹ́ sí ìlú náà ni tí n bá ní kí wọ́n sanwó èmi nìkan ọ̀la ni àlábùkù wà nù ẹ̀ báàgì mi ta ní ọba mi gbé ọtí yóò máa lọ́kùn tí wọ́n lé yuhibbul muqsitina. bàbá wa àbàtì bàbá wa lọ́kùn. Inna Allah yuhibbul
Abati báńkì orin abati tí mo ń ké. máa dá lẹ́dí Tátún ni. máa sá àpá wọ́n máa ń lọ ṣọ́sìnà fapá. Sẹ́yìn ọmọ èèyàn ńlá tí wọ́n ń nàró kíyàn. Ọmọ ṣe kọ̀ níbo lẹ́nu fa. Àwọn ọmọdé mi ẹ̀gbọ́n ṣe ń kọ́ ẹ̀gbọ́n sílẹ̀ kọ́ ẹ̀gbọ́n sì ń di ẹ̀lẹ́ àìkámẹ́rì. Sẹ́yìn rí ẹ̀dùkọ̀ ẹ̀dùkọ̀ àfáàyè ńlá kan wọ́n sì bọ́ ọjà kí n tó kù ó kù sẹ́jú márùn-ún. Muhammadu Hadi Rabi. Ó kù sẹ́jú márùn-ún sí ìgbéra mi hàn. Alayhi Jibril Rabba. Àwọn ọ̀dọ́ mi fi ṣùgbọ́n lé mi. Ó yọ bá lọ́dẹ̀kùtà ẹ̀yin ní retí. Inna Allah yuhibbul muqsitina. Jọ̀wọ́ ìjà ti dọ́gba. Ẹja ń pè nǹkan sí wọ̀n tún wọ̀n sí. Tó bá fẹ́ ṣe ẹjọ́ fẹ́sà tí ń tẹ̀lé ọ. Ọ̀tẹ́ Ọlọ́run torí wa nìkan dá ayé. Wa yuhibbul mutatahhirina. Ẹlẹ́ẹ̀kejì, al-mutatahhirun. Ẹ̀ka rí ẹ̀ṣẹ̀ purify ara wọn. Ṣé ẹni kí wọ́n ríra wọn fọ̀ mọ́? Àfọ̀rọ̀ ọmọ náà ni ẹ̀rọ pé kátábà ní kéèyàn fọ̀rọ̀ èèyàn mọ́ ni. Ẹ̀gbin tí mẹ́lẹ́ àlọ́mì ní irọ́ àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ kéèta. Tó o bá ti mọ́ níbi ọ̀dẹ lọ́lọ́ Ọlọ́run lè fẹ́ràn rẹ̀. Irú wèrè wo lọ ń kí tíwájú rẹ̀ di kókó sọ́kàn rẹ̀ mọ́. Mo kírun wájú yọ kókó ṣé wọn lọ dìbò fọlọ́ tí mo jọ́ lọ ni. Nígbà tó àti ìkìta ní ń kí. Gbogbo ọ̀rọ̀ ara ayé ta bá là dasẹ́lẹ̀ sóní kọ́ lọ́wọ́ dasẹ́lẹ̀ ni. Kò ní gé ọdún. Kọ́bọ́sì náà máa ń sin ní àníṣe kò fi kún ọ láàrin. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ ẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ mọ́ mọ́mọ́ ẹjẹ́ ń sọ tí máa bí i nínú gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ bá ti lẹ́gbẹ́ ẹ ti gbọ́jọ́ tẹ̀tẹ̀. Torí wọ́n béèrè tẹ̀ ní. Mo tún sọ. Tẹ́ ń dájọ́. Níjọ́ tí a bá béèrè tó dáa jù láyé rẹ̀ ní tiẹ̀ bàjẹ́. Ṣé tẹ́tọ́rí ká lè hàí? Tá a bá ní tíra kan làwọn àṣà tá a fi hàn. Tíra wọn ni yí sásà. Èwo ni Musa sà, èwo ni Dáúdà sà, èwo ni Muhammad sà. Bọ́lá ti wá ní jẹ́ńjẹ́ sè wọ́n lọ kàn fún ọ ni. Sọ́dọ̀ òní fẹ́ lọ mí ìmọ̀ ni. Ẹ̀yin àfáà náà wá níbi tí ẹ̀ ti ń lọ sàn ẹ̀jẹ̀. Èyí kó gbogbo àwọn fáwọn gbogbo ọ̀nà bíi kàràkàrà bíi tẹ̀lé ẹ̀yìn omi níbi tí a ti ń gba ẹ̀jẹ̀ níjọ́ tí a bá gba àgùntàn níjọ́ tí a bá gba ẹran ọ̀kárẹ̀ níjọ́ tí wọ́n gbọ́ ọmọ rẹ̀ ń bọ̀. Ẹ̀yin tí a fẹ́ wá sunkún bá ẹ bá fọwọ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ o wọ́n fọwọ́ àbá kan ṣe yẹ kì í ṣe bí irú wa yìí. Ẹ̀yin àfọ àtàwọn sunkún bá ẹ̀yin gan ìbànújẹ́ ọtí ń rò lẹ́nu yín ẹ̀dìtẹ́nu ìyẹ̀fá ẹ wá dàbí ajá odidi èyàn nínú kègbè ẹ wá ń bu ẹnu àhẹ́sẹ̀ kí lè wọ́n tuntun bá nígbà tí a ti wá jẹ́ ìyàwó yín ní ń bọ̀ inú òní nínú fámìlì ẹ̀ lè dá sí ń pa àwọn sọ máyé náà ní. Ibi títí máa táwọn àfáà ti máa lòdì sí mi lọ ó wá ń fẹnu kà sáàfáà ní sá ẹ ti kó láwùjọ ẹni Ọlọ́run òkú tí ẹ ti sí ẹyin kan lọ bá lò pọ̀ àfáà ti rújú ní sẹ́wọ̀n ó kú mi tá a sà sí báyìí. Ó wá sọ̀rọ̀ wákàtí kan ẹ má ti dá lóhùn kò tí ì jí sáyé àfáà. Ojú oorun ló wà. Wallahu yuhibbu sabirin. Ẹlẹ́kẹ̀rẹ́ nìyẹn. Ẹlẹ́karùn-ún làwọn onísùúrù. Ọlọ́run fẹ́ràn àwọn onísùúrù. Al-mu'minu bishruhu fi wajhihi wa huznuhu fi qalbihi. Tẹ́ ẹ bá jẹ́ mùmínì kò ní wọn fi bànújẹ́ hàn lójú rẹ̀. Kí ló náà ṣe fún yẹn tí ò lè ṣe fún ọ? Ó ní ẹ̀rí láti kọ́lé jẹ́ nàmọ̀jà ṣé lójú rẹ̀ dúdú sí? Tiẹ̀ náà ń bọ̀.
mo ní máa ní sùúrù ni kò sí eré àsápajúdé ọ̀ọ́ni sáré kọjá kádàrá bọ́ọ̀fù ìlà kádàrá náà ti balẹ̀. ṣùgbọ́n tí ara mi mo pa fún yìí ẹni tó lè pa fún mi nísìnyí yóò jẹ ìyá ni ṣùgbọ́n mo lè fẹ́ ara mi pa pé àti yá mọ́tò rí kó rà jọta sí ìyàwó ayé ọkọ ọlọ́kọ bẹ́ẹ̀ ni ó kẹni tí ó sọ lónìí tí ìgbẹ́ kí lọ́ọ́ ń gùn tọ́lọ́hún ò lè fún wa. wọ́n kan wá lẹ́yìn agbo nísìn ìmọ̀nì rẹ̀ fẹ́ bàjẹ́ kò ní yé ti dúró ní kánò ní ṣùgbọ́n wọ́n fà ní tí a bà tì ní ẹ̀yìn mọ̀ nǹkan tí ń ṣe àti òsè yìí. ẹ̀yìn mọ̀ ọrú tẹ́ ẹ ní táwọn náà ní ṣùgbọ́n oore tó wà lẹ́yìn ń kà ẹ̀yìn mọ̀ oore kọ̀rọ̀ tẹ́ ẹ ní táwọn ò ní. wọ́n lẹ́yìn ìlú ọdún kọ́lọ̀ ń kọ́rù ilé ẹnìkan fún ọ àmì àbọ̀rù wàhálà tó fi ń gbóná ẹ̀ ni wọ́n náà rí ẹgbẹ́ tọrọ kẹgbẹ́ ayé aláyé kẹgbẹ́ tọrọ ayé aláyé ẹ̀yin lọ jẹ́ àrò ẹ̀yin nílé tó pọ̀ ilé mi àbíkú ni ń bí mbẹ ẹ̀ ń tọrọ ọrú ayé wọn múra kọ́lọ̀ fún ọ. èmi ò tọrọ ayé aláyé ọlọ́ọ̀dẹ gba ayé ara mi tí ó tọ́ mi lọ́rùn. àwọn tí ń gbọ́ wà sí ti lọlé. bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin tẹ́ǹtọ́ra yí ọkọ ẹnìkan ha ọkọ̀ lágbájá mọ́tò kẹta tí ó rà fún ni ọlọ́run fún mi nírú ẹ̀ bóyá kò lè tatú kọ́lọ̀ náà fún ọ nírú ẹ̀ yóò ra mọ́tò fún ọ ṣùgbọ́n yóò gba gbogbo sáfíìsì ara rẹ ayé rẹ bàjẹ́ nù mọ́ èyí tí ń yẹjú rẹ dẹ́dẹ́ ọkọ̀ fàdùbá kọ́lọ̀ fàdùbá rí kà sí mi bí ò bá yẹ kọ́ ọmọ rẹ ó yàn ẹ̀ ń tọrọ ayé táyé yín ó bàjẹ́ ọkọ̀ lómi máa ń lù ní mọ́tò lẹ́yìn tẹ pẹ̀lú oore ìkúkú ojú kọ́ ẹ̀fẹ̀yìn náà tọrọ kó fọ́ ọ lójú ẹ̀fẹ̀ rú ẹ̀rọ àtọrọ ayé tẹ̀ máa ń gbé jẹ́jẹ́ ìfàyè aláyé lẹ̀ wọ́n máa sunkún ẹnìkan ní Dubai kódà China lórí ẹsẹ̀ dé ẹ̀yin máa fi tínà torí. ìfàyè aláyé lẹ̀ ẹ̀gbáyé ara yín ẹ máa jẹ fún àtẹ̀kọ́ kí ni yín máa dùn ẹlòmíì ń jẹ ìyẹn táyé rẹ̀ sì korò. ẹ̀yin lẹ́ ń wò nínú mọ́tò ń dàgbò lọ́wọ́ tó ráyè rẹ̀ fún mọ́. nígbà tí bàbá wa inú jẹ́ lágbájá gbogbo ọmọdé Amẹ́ríkà ló wà bóyá gbóni ń mu náà tiẹ̀ tó sì wà lẹ́kọ̀ọ́ tí ń fún ọ lówó oúnjẹ kò tẹ́ ọ lọ́rùn wọ́n ra jíjà Amẹ́ríkà òde kókó yẹ jí dé. ṣé káka yòókù. Inna Allah yuhibbul mutawakkilina. ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ rẹ̀ yẹ wọ́n mi. ẹlẹ́kẹ̀fà. ẹ̀kẹfà kéèyàn fara ti Ọlọ́run ẹni Allah. sọ̀rọ̀ àkàndé yàrá ní hasbi rabbi jadallah ma fi qalbi. mo pè yín kéèyàn fara ti Ọlọ́run ní èsì gbogbo tẹ́lẹ̀ kankan fara ti ti ń wọ́ Ọlọ́run nìkan ní òsèkú. Tawakkal ala rahmani bẹ́ẹ̀ fil amri kullihi. Ọlọ́run ni ẹ máa wá ká Ọlọ́run ni ẹ wá ká òun lọ́ba tí ò ní disappoint wa. Allah. Wa ma khaba abdun man alayhi tawakkala. ní ẹnìkan bá ní owó ó bá wó tán ló bá lọ bá pé a ti wó wa ó lè sọkẹ́ tó wò òun lọ́dún nílẹ̀ akọ mi ṣe ń kírun lórí yẹ pẹ̀lú ní ṣe kẹrù àwọn ìyàwó ní ṣe nǹkan sí ọ ní fọkànbá rẹ watch out àṣẹ yóò rí nǹkan ó watch out o.
ó wó lulẹ̀ ó fara ti yàn owó títí náà ló ń gbà wọn òfin wọn ẹjọ́ lọ fara ti Ọlọ́run ẹni náà nà wo ẹni ó ká mọ̀lẹ́bí yín tẹ́ ní ọ̀rọ̀ ẹni mọ́kà tẹ́ fẹ́ pa ṣé ẹ̀yin lẹ́bi ẹ fara ti Ọlọ́run ní ọ̀rọ̀ ẹni mọ́kà kó rán sí yín ẹ mẹ́jọ àbúrò yín sọ lówó tó fún kéré ṣé òun ló jẹ̀bi ẹ̀bí kádàrá tó takò yín ó kì í sọ fún iná nì tí ẹ bá ti fara ti yẹn ju ẹ̀ẹ́dọ̀ta rẹ ẹ jẹ́ kọ́ lọ́rọ̀ rẹ sí i àbúrò mi kọ́ ní fún mi tó ń lọ náà ni Ọlọ́run tí ì rán sí ẹnu nítorí dọ́ta mọ̀lẹ́bí lẹ́nu kò rán mi mọ́kà kò rán mọ́tò fún mi sọ́fọ́nà kò rà fún ọ Ọlọ́run ní wàá rán sí ọ ìwọ́n fún ọ lọ́wọ́ lókèrè ṣèbáwọ̀ rẹ ò ná ọ kí lọ́wọ́ tó ń bínú sí ìwọ́n tó ń lọ́wọ́ ká ayé rẹ burú ẹnìkan fún ọ lọ́wọ́ tó lókèrè lọ gé ọwọ́ rẹ tí ò dáadáa ọwọ́ rẹ tí ó là ọ́ àti kádàrá rẹ tó takò ọ́. ọmọlọmọ fún ọlọ́njẹ olókèrè èyí tó bí yẹn pa èyí tó bí náà ọ ní òtí ẹ̀sẹ̀ pa sẹ́ni tí wọ́n dákẹ́ ẹ̀yin tẹ́ gbójúlógún ológun tẹ́ ẹ̀ lọ ṣiṣẹ́ àtàyè àbúrò wèrè tẹ́ ẹ̀ fojú sun dúkìá àgọ́dá yín pé lẹ́ẹ̀gbẹ́ bóyá kú sáájú rẹ ẹ kó máa gún wọn kí ló kàn kàn tí o. bóyá tá a bá àdírẹ́sì àárín family problem ò lè tẹ́ ẹ̀rọ tó kàn lẹ́yìn ọmọ. Inna Allah yuhibbu tawwabina. ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn. ẹlẹ́kejì. àwọn tí wọ́n máa túbà tá a bá túbà lọ́dọ̀ ọlẹ́jà túbà lọ́dọ̀ èèyàn. ìwọ tó fọ́ yẹn lójú oníkọ́lọ̀ òfòrí yàn sójú Ọlọ́run lọ́fọ́. ọlọ́bẹ̀ ni ẹ̀fọ́ lójú ni. gbàtà bínú àti ṣe nǹkan tó pọ̀ sí ọ ọ́ dàgbé ni ọmọ kọlu ọ tó pọ̀ foríjì ni torí tí wọ́n bí tó ti kọlu ọtí bá fíìsì ẹ̀yọ. àmọ́ alẹ́ tá a lè ṣe tí ó tóbi di tó dà padà gbogbo yẹn lọ túbá ẹ̀yin àfáà ó ti sú wa ẹni kí ló sú àjẹmọ́ ìjà orí atẹ́gùn èmi sábà lọ ọbẹ̀ ṣùgbọ́n àti tí n tó wúlò mẹ́nu tí ò wúlò ó ní àfáà kan ìrọ́ọ̀bù yóò mọ̀ kọ́ yẹn lásán náà yóò mọ̀ sí ìrọ́ọ̀bù báyìí irú ìwọ̀n ńlá fẹ́ lórí atẹ́gùn kì í sẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹ́ ebu ó kọ́ yẹn lọ́rọ̀ ẹ̀sìn tó dáanu social media tó yẹ kó máa mú wánu kéèyàn mọ tí ó mọ̀ kì í ṣe kẹ́ máa kọ́ lórí ibú mo fẹ́ bú àfáà lágbájá kí lè ń dákọ̀ ara yín fún èébú tá àbújì ò ní tọ́mọ́ láéláé. ìgbàdàn àkàfẹ́ tó da Nàìjíríà rí wọ́n bá lọ gbé wá sí kẹ́tù mo sì ti pẹ́ tiwa àwọn agbésẹ́gbẹ̀tì ṣé mi skill tó ṣe ṣe mo náà ọ̀rọ̀ bìbí sí èèyàn àwọn mọ̀dàrú ọ̀rọ̀ tó ti pẹ́ ẹ fi ń justify ọ̀rọ̀ sí ẹ máa mọ ọ̀rọ̀ àfa kan ẹ máa má rẹ pẹ̀lú ọ̀rọ̀ àfa mi kẹ́ni bá a da yé rú lẹ́yìn tẹ́ wàá nù kọ̀ọ̀rọ̀ tọ́lọ̀ ò tí ì fi hàn àmọ́ gúdù mi kẹ́ tẹ̀ nǹkan sórí atẹ́gùn ẹ̀ẹ́dẹ́ náà ọjọ́ alẹ́ yín kó má dojúrú. gbogbo èèyàn àfáà náà wọ́n gbọ́rọ̀ lẹ́yìn wọn àfisọ̀bẹ́ lẹ́yìn ẹ̀ wá ń fèsì lórí atẹ́gùn talẹ̀ ti kọ́ńkéw tó yàn. kò dùn máa tó ẹ lọ yí padà. afúfìlà péré ẹ̀kan nínú yìí mọ́ ìwọ àfáà tó lè búyàn dáadáa wọ́n kọ́kọ́ hó àmọ́ padà tẹ́. Bọ́dí ẹlẹ́ẹ̀kẹjọ ká máa lọ lé wa. Inna Allah yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus. Thumma al-jihad. Ọwọ́ àkókò èrò jagun síbi tọ́ náà. Sógun ọ̀tẹ́. Sógun ogun gidi kùmọ lónìí gbogbo àwọn afáàṣẹ bá ń ti fún ọ̀fẹ́ jago wọ́n ń wá jẹ̀mọ́ ni. kí ni ó díjà alẹ́ bàbá Sàlátì ó dá lẹ́sìn bàbá àṣàyẹ ní ẹ̀wọ̀lẹ̀ ìṣẹ́bẹ̀ kọ́ wọ́n dárun gbọ̀n sí èmi ò dá sí sáàdì mọ́ra wa lẹ́sìn ẹ̀ dá mi lóhùn
ẹ gbọ́n tí mo wí sáàdì mọ́ra wa ẹ dákun torí Ọlọ́run sẹ́yìn ni ó bẹ̀ sí jẹ́ lágbájá háyàwó rẹ tàmàdò háyàwó rẹ kò díjà lẹ̀ torí èèyàn àfáà tẹ bá ìtẹ káàdì tẹ lọ fún obìnrin tí wọn ò há kó wá jalága obìnrin ó ti tú ti ń tẹ hálẹ̀ tọkọ tiẹ̀ náà bá ha bo ní ó ti rówó fún Indonesia. gbogbo tí o bá díje méjì á máa hámà rẹ̀ mọ́ lágbájá wa gbádá ìmọ̀mọ́ ọ̀fà ìsìláàfù rẹ̀ pọ̀ yóò wá kó sẹ́sì níjọ́ tí ìrùn ń bọ̀ só má sọ lọ́ni tí ìrùn bá ń bá sọ lọ́wọ́ aṣọ kèfèrí tí ẹ kó lójú ogun mùsùlùmí ò ní máa wọ́ kírun torí ẹ tó ní kì í ṣe mùsùlùmí. lójú ọ̀rọ̀. àbẹ́ ìgbọ́ pé tí a bá kásọ lójú ogun wọn máa pẹ̀yìn tí à ní ẹran ni àbí bí ìtì ẹni ẹran ṣé kèfèrí ò rà sọ tó dáa wọ́n sì ń wọ́ kírun. ìwà dìjà lónìí àwa lè kírun lẹ́yìn ara wa mọ́ lágbájá sòkòtò ẹrẹ́ sì kí ní kan haram kí ni tiẹ̀ sallu ala man qala la ilaha illallah wa sallu khalfa man qala la ilaha illallah kí lè fi kún. sallallahu alayhi wa sallam. ad-dinu lit-tayyani. Ọlọ́run ló lẹ́sìn ẹ̀ lè gbìjọ ọlọ́jọ́ náà lọ. jalla jalaluhu. bí ti ń dòkó èyí tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ àáfàá mi ò takò àwọn ọ̀sẹ̀ mọ̀lídìí ọ àwọn gbowó jọ ó ti dédé owó tẹ̀yìn náà ń gbà nílé òkèèrè. ẹnì fún èèyàn màá sí rí yín ni. àwọn gbowó gbogbo àfáà tó bá kọ́ mọ́sálásí alárinrin mẹ́rin ló fún ogún ààrẹ kọ ẹ ṣàánú mi lè kọ bọ́ọ̀ gbà ní gbangba ọgbà ní kọ̀rọ̀ kò sáàfáà tí ò bá rà bẹ́ẹ̀ ṣàánú mi àbẹ́bí gan ni ẹ kún mi lọ́wọ́. tọ́lá ti ń gbàdúrà oníṣẹ́ níṣẹ́ wọ́n náà fọkọ̀ ànábì ìgbowó sọ́kù èsì ní ká ìgbà. àfáà ló gbé máìkì lásùbà ní 4:30 tó ti gbèrò ẹ fura ìmọ̀dé o àwọn àfáà sọ́lù wẹ́rẹ́ náà bí nìkan rí ẹni tí ó lè kankan kan ó fẹ́ sọ̀sọ́ kù sọ̀rọ̀. ẹ̀yin ìyàwó ẹni náà wọ́n náà ń gbowó lọ yín à ń gbàdá bẹ́ẹ̀ fún wa ẹ̀ dá mi lò àfáà tó bá ní ká náwó mi ò dá ẹni kó yọ owó àdíjà kó mi Islam nígbà nẹ́bí ni tó yí àdíjà ló fún náà ṣe ẹ̀ yóò bá lóbi dáadáa. jalla jalaluhu. ọjà máa lọ lé èyí náà ti tó ní sẹ́yìn gbé ká ẹ̀yin àfáà tí a bá ṣe wá ṣe lọ ẹ lọ ka tíra dáadáa ẹ lọ kéwú ẹ lọ fọwọ́ ra tíra ẹ máa sóge wèrè. torí challenge ń bọ̀ wọ́n bí ilé ọ̀rọ̀ tíra gbogbo tíra kọ́ náà máa ké nínú tíra ọjọ́ pọ̀lọ́ yín ó pé gbogbo ẹ̀tọ́ lọ wọ́n rìjáàl wọ́n náà rò rìjáàl. ọpọlọ kan náà fi ṣe ayé ń bàbá yẹn ṣe máa ní à ń gbowó lọ́wọ́ obìnrin àdíjẹ́ ò náwó sí Islam ẹ sọ fún mi obìnrin kan kò lè fún àfáà ní adíyá nígbà tí àlejò sàpamọ́ sínú kòtò ṣèbóbì nínú ọgbọ́n jẹ fún níbẹ̀ ṣéyàwó ilé rẹ ni. Ọlọ́run ní kúrú ẹ̀mí rẹ̀. ẹni wọ́n takò yín náà tọ́lá yóò ṣàdúrà fún bí ọmọ rẹ̀ ó lálùbáríkà túbútúbọ̀ sí pé ẹni tọ́jú wa ìrìntẹ́rìn tí ẹ máa kó ìròyìn bá ni ẹ máa rìn ìrìn yẹyẹyẹ òyẹyẹ yẹyẹ òyẹyẹ ìyẹ sákásáká bìdí yá yá èyí ni ẹ máa rìn fún bọ́ọ̀lù ẹni jẹ wọn. ṣàrà púkà wà abẹ́rẹ́ àkíwánà. ẹ̀dá kan tó lójú láǹtì obìnrin kan wá ṣiṣẹ́ oníláàrí ó wá ní ṣéwù mo bá nǹkan mọ́ṣáláṣí èmi làrá mú bẹ̀ kò sí ọ̀lẹ́ parẹ́ àáfàá tó bá ní òda àbàtì àwọn òbájà ṣùgbọ́n kó mú tíra wá tó sọ bá dìjẹ́ ònáwó fànẹ́bì tí ó fìnánsì ẹ̀ pé ṣé ẹ tó lọ gbé dání ni mo sọ̀pọ̀tì ẹ̀ sọ́wọ́ obìnrin kí ẹ náà. nígbà tí gbogbo èèyàn gbà fún tó ní jẹ́ àmọ́ dáná fún ọlọ́fẹ̀ẹ́ ebi ní pọ́n tá a bá ti ń dáná wọn tẹ̀lé àti wọ́n ń dáná lójoojúmọ́ tẹ́ ń pa màálù tẹ́ ń wó mọ́lẹ̀ kó tó di pé ó níjọ ẹ sọ yín náà. sọ pé kò lé sí
kí lè ń bá ajá fún ẹ wá kó tíra lórí tébù tó wá ga ẹ̀ẹ́dà yẹ́rú ọ̀rọ̀ ọpọlọ lọ́rọ̀ ẹ̀sìn ìmọ̀lódàdí ní ọgbọ́n ògbé ìmọ̀ ní wọn ò dá mi ló mọ̀ ní. ẹ jẹ́ jagun síbi tán náà pẹ̀lú owó wa àti máa wá. Nira yìí sọ microphone kalẹ̀ káyọ̀ tó wà lè kúnná léèyàn ìmọ̀ ọ̀bẹ̀fọ̀ máa rí ọ̀bẹ̀fọ̀ ọ̀dà nkàmà fún mọ̀lẹ́ ìbàdàn wọ́n wà ní tẹ̀sùbá tààrà gbogbo àwọn àfáà lónìí tá à ń ṣe wúlì ní àṣẹ súnfì tẹ̀sùbá àti mọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe kámẹ́ ṣàádà tó wà lọ kojú tó kì í nílò láàyè ìṣẹ̀tọ̀ ẹ̀mẹ́gbọ́n kan ní ẹ̀ka kú lójijì kò ṣe ń pa ẹ̀ sí ní òsínmọ́ lórí tàṣọ́ òsínmọ́. àní bá mẹ́sà ọ̀fẹ́ bú yẹn ṣètò mẹ́wàá sí fún mi lókun náà. Law sha'a rabbuka. kí ló dé kọ̀ọ̀kọ̀ àti símọ́ wá sí ẹ bí kẹtọ́ bá lè sàánú yín tó tó olówó ní bẹ́ẹ̀ tí mo náwó ẹ̀rú mà bàyàn ẹ sọlọ sí àmọ́ torí àáfàá tí ò ní tó yín ẹ má bàa tiẹ̀ jẹ́. وهدى الأكوان لو شاء ربك وهدى الأكوان كأنك قد خلقت كما تشاء. سلم سلما على روحه ما جرد المترنح olùdàdúdè. على روحه kódà yóò wá pàdé kẹtọ débẹ̀. ما جرد